pẹ̀lẹ́ máa o. Ẹ ra bàbá mi. Ẹ kú ètò sórí ètò lẹ́ṣù wa. Orí ètò la wà. Ẹ máa kú ètò kò mà ní bàjẹ́ fún ìyá mi. Àṣẹ bàbá mi. Ẹ ṣeun pẹ̀lú àwọn kankan tẹ́ ń tàn mọ́lẹ̀ sí ní láàrin àwa ọmọ Yorùbá. Pàápàá jùlọ àwa oníṣẹ̀ṣe a máa ju yín ṣe láṣẹ Èdùmàrè. Àṣẹ bàbá mi. Àṣẹ wà. ọ̀rọ̀ àwọn àáfàá yẹn lórí ọ̀rọ̀ ta lọ́lọ́ ẹ wò ẹ fi wọ́n sílẹ̀. Ọmọ yẹn ò ní kú aláàánú olóore ò ní kú sípò ìkà yẹn kankan tí mo kù nìyẹn. Àwọn pípù yẹn ò lẹ́mìí ìdáríjì. Mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé mo fi ẹ̀sìn yẹn sílẹ̀. Mo dúpẹ́ pé mi fi ọ̀nà yẹn mọ àwọn ọmọ mi. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o. Gbogbo nǹkan tí wọ́n bí ìdààmú bí wàhálà àtàǹtì wà kàn wà ní social media eléyìí tó pe rẹ̀ lóníbẹ̀lẹ́nu tó jẹ́ Ìwó yẹn tó pe rẹ̀ mufti àwọn mùsùlùmí yẹn. Mo gbọ́rọ̀ bí ogun tó sọ mo wá jókòó mo wá wò mo ní ṣé ọpọlọ́dẹ wà lórí bàbá ìṣá. Mo wo ọ̀rọ̀ ẹ̀ títí wọ́n wá mú ẹ̀sìn yẹn ti wá di bí ogun mo wá wò pé ṣé nǹkan téèyàn máa fi lé ọmọ lọ́wọ́ lélẹ̀. Ìyá mi ẹ̀sìn yẹn kò ń ṣẹ̀sìn gidi rárá. Mo wá jókòó mo tún wá ro nǹkan kan wọ́n wá sọ fún mi wípé ẹ̀yin ò lè fèdè tí kẹ́ ẹ fi gbàdúrà máa nǹkan béèrè question lọ́wọ́ àwọn mùsùlùmí yẹn wípé ṣé ẹ̀hàn lè máa fi èdè Yorùbá kán máa fi gbàdúrà kán máa fi kírun ni wọ́n lè rí dá yẹn dá o. Bọ̀ tèmi ni pé Ọlọ́run Elédùmarè kó ṣàánú wa kéèyàn káwa kọ̀ọ̀kan tó kù díẹ̀ wa ti ṣí àwọn tó kù díẹ̀ wò dẹ̀ ti ṣí ká avoid láti lọ máa fọmọ sílé kéwú ọmọ tó bá ti lọ lé kéwú wọ́n ti bá yí ọpọlọ ẹ̀ jẹ́ kò lè ronú bí èèyàn gidi mọ́ ṣé mo ṣì wà pẹ̀lú yín mà. Gbogbo ayé ń gbọ́ yín. Ọmọ ẹni tó bá ti lọ fọmọ sílé kéwú kò lè ronú bí èèyàn mọ́. Bíkọ́ màá kàn wò wọ́n mo wo ilé tó ń pè ní lágbàjì yẹn náà àwọn tó kó rọra wọn wá dàbí àwọn tó ń da ẹran pẹ̀lẹ́rù lórí kí ni gbogbo ilé nítorí káwọn pípì tiẹ̀ try kí wọ́n apart from Mẹ́kà tán lọ kí wọ́n wá sí western world kí wọ́n rí báyẹn ṣe rí pé gbogbo ẹ̀sìn yóò jẹ́ anything ká ní ẹ̀sìn ni wọ́n fi tún gbogbo àwọn ìlú èmi ní UK èmi ní Amẹ́ríkà gbogbo western generally kò ń ṣẹ̀sìn náà fi tún ṣe wọ́n wá báyé Nàìjíríà jẹ́ number one tó wọ́n kọ́ báyé ìlú yẹn jẹ́ ní ẹ̀sìn especially ẹ̀sìn àwọn mùsùlùmí náà ni kò sí nǹkan méjì Christian ẹ̀sìn fi ẹ̀ díẹ̀ bọ̀dọ̀ àwọn méjì náà ṣàjèjì ni wọ́n bọ̀ Christian ṣì bẹ́tà àwọn yẹn rárá gbà wọ́n ní sùúrù báwọn eléyìí mo sunkún fún àwọn ìran tí wọ́n àwọn ìran tó ẹ́ pé àwọn ọmọ wọn lọ sílé kéwú mo ké fún wọn because tán bá ti lọ lé kéwú yẹn wọ́n ti tí wọ́n ṣe béèyàn ṣe lè reason bí èèyàn gidi wọ́n ti pa kádàrá àwọn ọmọ ẹ̀dá alájà báwo ẹ̀láyẹ̀ tí ọlọ́wọ́ ti ẹ̀ kò ní jẹ́ kó ẹ̀ níjàlè tó nílẹ̀ bàbá yín láti Ọlọ́run irú mistake wo ni mo ń ṣe yẹn níjàlè tó nílẹ̀ bàbá yín lágbára Ọlọ́run àmà dúró tí omi ní sọ jù yẹn lọ because ọ̀rọ̀ àwọn pípù yẹn mú akàn wo báyìí mo kàn wá wò bí pé wọn nọ́mà mọ́. Ìdèmí ni pé táwọn kò ní kú sípò ìkà kò ní kú sípò ìkà wọn kàn lẹ́mìí ìdáríjì èèyàn burúkú ni wọ́n kàn fi wọ́n sílẹ̀. Ìyá mi ìyanu àṣẹlẹ̀ o agbára ọlẹ́yìn ní tẹnugbó bí ọwọ́ because ọ̀rọ̀ wọn ò ṣe máa lẹ́yìn báyìí ọkàn wọn wá sọ́dọ̀ dé ní dọ̀la ni àwọn pípọ̀ yìí wọ́n ń ṣèyàn rí mi ò mọ ẹ̀sìn wèrè tán kó wá sílẹ̀ Yorùbá mi ò mọ̀ ó kàn wá bà nǹkan jẹ́ fún wa àwọn mùsùlùmí bí pé gbogbo ayé gbogbo èèyàn máa ṣẹ̀sìn yẹn ni wọ́n dẹ̀ máa sọ wọn yẹn tí wọ́n bá ti ṣẹ̀sìn kò ló bá ti ṣe ẹ̀sìn wọn yẹn ò ní wọn náà wàá ṣe bá kí ló ń ṣe wọn ẹ̀sìn kọ́ lọ́ọ́ máa fi Ọlọ́run ju ẹ̀sìn lọ ẹ̀sìn kọ́ lọ́ọ́ máa fi ṣèdájọ́ ayé kò ń ṣẹ̀sìn ẹ máa dé tó lọ ìyá mi ẹ má jẹ́ kí n gbà wọn tó kù lọ ẹ má jẹ́ kí n gbà kókó wọn.